ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin mi àti kí ló dé lára ọlọ́múrọ̀rọ̀ máa wọlé lọ́nbálẹ̀ nàbí wa máa sọ̀rọ̀ ọ̀gbìn wọ́n tó yẹ pé nígbà tí ìyá rẹ kọ bí ọ láàárọ̀ ọjọ́ tó dáa fún ọ tó ṣàǹfààní wò bó o ṣe rí o ti wá sọ mú di sílípàsì tó bá tiẹ̀ wà máa fáwọn ọkùnrin sáǹfà yóò nírun dìdì tí ò ní láàká tó sọnù bí òwú sí tó fù àbírú àwọn sàkọ́ aláyé bàjẹ́ sí tiyan ti tán tawọ́tawọ́ tó rí bó o ṣe rí ẹ ṣe rí ìmọ̀ èṣù ìyá rẹ ìbànújẹ́ ọmọ ní tẹ́lẹ̀kùn ṣé Èkìtì ló ń sọ ní àbẹ́gbà kò sédè rẹ tó wọkọ́ sọ sórí àwọn èèyàn ẹbọ tẹ wá wẹ lẹ́sìn ọmọ òkú òbí mọ mí ibi ọmọ bá lẹ́nu ọmọ wọlé ìyàbú ẹkún ọmọ tí òwúlò tí ọ̀sán àǹfààní wọn gbé ọlọ́yàwó tó ń nà ọ̀nà kùnà ìwọ tí wọn fọjà lórí tọ́jà rí ọ̀dá ọjà rẹ dòkúta àwọn owó níra wọn fà yú aláyé bàjẹ́ ọjà tó ọ̀dà tó pé iná yín ló máa tán iná ṣoríire ọjà máa sọ lọ. ẹ wo ohun tí wọ́n sọ nípa ikú Sisi Quadri. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tá a bá kú làádèrè èèyàn ò sunwọ̀n láyé bẹ́ẹ̀ ni àwáyé ikú kan ò sí o gbogbo wa pátápátá ládágbádá ikú kò sẹ́ni tí ó wáyé tí ò ní kú ọ̀run nìkan láàrin máa bọ̀. ikú ògbóǹtarìgì aláwàdà kẹ́ríkẹ́rí òṣèré tíátà tá a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jẹ́ ohun ìyàlẹ́nu àti ohun ìbànújẹ́ ọkàn fún gbogbo ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti tàgbéléwò sinimá pẹ̀lúpẹ̀lú àwọn olólùfẹ́ ẹ̀ka amúlùdùn. ìyẹn ni ikú oníwà ìrẹ̀lẹ̀ òṣèré ni Oyebamiji Quadri tí orúkọ ìtàgé rẹ̀ ń jẹ́ Sisi Quadri. Sisi Quadri jẹ́ ọmọ bíbí ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A bí ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1979. ó jáde láyé ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2004 ní gẹ́lẹ́ tí ikú ìyá rẹ̀ pé ọdún kan àti ọjọ́ 9. èyí màmá kà màmá ó ṣe ní láàánú púpọ̀. Sisi Quadri gẹ́gẹ́ bí a ṣe gbọ́ jẹ́ ọmọlúàbí ó jẹ́ ọmọ tó dáa gan sí àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ sí tọmọdé tàgbà nínú ẹgbẹ́ òṣèré tíátà pàápàá jùlọ ó dára sí gbogbo ìlú Ìwó. ní ọjọ́ ìsìnkú rẹ̀ gbogbo Ìwó ló túyáyá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí wọ́n jáde láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un. gbogbo àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìsìnkú rẹ̀ yìí ni wọ́n ń sunkún kíkorò látàrí ìhà tí Oyèbánjí Quadri Sisi Quadri kọ sí wọn. bí ó tilẹ̀ jẹ́ pé Sisi Quadri dàgbà sínú ìdílé ìbílẹ̀ ní ìrètí pé yóò di àáfàá mùsùlùmí ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ fún iṣẹ́ ọnà ìyẹn art lákọ̀ọ́kọ́ mú yí padà sí kíkọ́ ẹ̀kọ́ èdè Arabic àti Al-Quran. Sisi Quadri ní ẹ̀bùn àtinúdá ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àti ṣoge. èyí jẹ́ kí ó tẹ̀síwájú ní kíkọ́ iṣẹ́ àpẹẹrẹ àṣà ìyẹn fashion design èyí tí ó sì kẹ́kọ̀ọ́ rẹ̀ jáde láti ilé ẹ̀kọ́ aṣọ ní ọdún 1999. ní ìbẹ̀rẹ̀ ọdún 2000 orí gbé aláwòrè Tóyìn Ọláìyá àti Oloogbe Hameda Shakim kó Sisi Quadri tí wọ́n ṣe atọ́nà bí ó ṣe dé ìdí iṣẹ́ tíátà. ẹ̀bùn àtinúdá rẹ̀ jẹ́ kí ó tètè mọ̀ nípa iṣẹ́ yìí tí ó sì ṣe àfihàn rẹ̀ sí bí ó ṣe ń kópa nínú àwọn ipa kéékèèké kí ó tó ṣe àṣeyọrí nínú fíìmù Yorùbá Ṣènìyàn Ṣẹranko ní ọdún 2004 èyí tí ó mú já gbangba. ìròyìn jẹ́ kó yé wa pé ajílẹ̀yẹ ni ọ̀gá rẹ̀ nídìí iṣẹ́ tíátà. lára àwọn nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ ni pé Sisi Quadri jẹ́ oníwà ìrẹ̀lẹ̀, kì í gbéraga, kì í kanra.
Kódà wọ́n ní pẹ̀lẹ́kùtù tọ̀yàyà tàpọ́nlé tàpọ́nlé pẹ̀lú ìtẹríba ló fi máa ń bá àwọn èèyàn ṣe ní ìdí iṣẹ́ rẹ̀. Èyí jẹ́ kí wọ́n fẹ́ràn rẹ̀ gan-an. Láfikún, nígbà tí ìyá rẹ̀ kú, ó gbẹ́ bọ́ọ̀hòl lórúkọ ìyá rẹ̀. Láfikún, nígbà tí ìyá rẹ̀ kú, ó gbẹ́ bọ́ọ̀hòl lórúkọ ìyá rẹ̀ tí gbogbo Ìwó máa ń pè ní ìyá ẹlẹ́wà, ní ìrántí ọdún kan tí ìyá rẹ̀ kú. Ó gbẹ́ bọ́ọ̀hòl náà sí ìlú Ìwó fún gbogbo ará àdúgbò láti máa pọn omi nínú rẹ̀. Èyí tún jẹ́ ohun tí àwọn ará ìlú Ìwó fi túyáyá síbi ayẹyẹ ìsìnkú rẹ̀. Ìròyìn tiẹ̀ jẹ́ kó yé wa pé bí ó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò ráyè láti yọjú síbi ìsìnkú náà, ó rán àwọn èèyàn bí èèyàn láti lọ pàdé òkú rẹ̀ tí wọ́n ti gbé dé ìlú Ìwó láti alẹ́ ọjọ́ Jímọ̀. Àmọ́ wọn kò lè sìn ní alẹ́ náà látàrí pé ó jẹ́ ọmọ Mùsùlùmí tí ó sì kọ́ kéwú dáadáa. Ayẹyẹ ìsìnkú rẹ̀ wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní yídì mọ́ṣáláṣí tí ó ti kọ́ kéwú, níbi tí wọ́n ti kírun sí i lára kí wọ́n tó gbé lọ sí ilé rẹ̀ tó kọ́. Níbẹ̀ ni wọ́n sin sí. Àwọn ará Ìwó tilẹ̀ sọ pé aláwàdà kẹ́ríkẹ́rí ní Sisi Quadri jẹ́. Ní gbogbo ìgbà tí ó bá wálé sí ìlú ni ó máa ń bá àwọn ṣe àwàdà. Lára wọn tilẹ̀ sọ ládùúgbò náà pé ní ìgbà míì tí inú àwọn kò bá dùn, àwọn á kọjá sí ilé rẹ̀ láti lọ bá a ṣàwàdà kí gbogbo ohun tó ń dùn àwọn lọ́kàn lè parẹ́. Ọ̀kan lára àwọn òṣèré tíátà náà sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú. Ó ní Quadri dáa gan-an, Quadri dáa sí wa nínú ẹgbẹ́ òṣèré ní ìlú Ìwó. Yàtọ̀ sí kárátà nínú fíìmù, ó jẹ́ ẹni tó ní ìbáṣepọ̀ tó dáa. Even gan tí pòdúsà bá dìlé ẹ̀ tàbí tí wọ́n bá sọ̀rọ̀ sí i ní location níbẹ̀. Ọ̀kan lára àwọn òṣèré tíátà náà sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú. Ó ní Sisi Quadri dáa gan, ó dá sí wa nínú ẹgbẹ́ òṣèré ní ìlú Ìwó, kò síbi tí ò ti dáa. Yàtọ̀ sí pé ó ń ṣe kárátà tá a máa ń búyàn tí ó máa búyàn tí ó máa ṣe, kò kì í ṣèyàn bẹ́ẹ̀ lójú ayé. Nínú fíìmù, ó jẹ́ ẹni tí ó káràmásìkì iṣẹ́ tíátà tó ń ṣe. Ó jẹ́ ẹni tí ó ní ìbáṣepọ̀ tó dáa. Even gan wọ́n ní tí pòdúsà bá dìlé ẹ̀ tàbí tí pòdúsà bá sọ̀rọ̀ sí i ní location, ìdí iṣẹ́ yẹn náà ló mọ̀ o. Tó bá ti ń lọ, níṣe ni yóò tún sọ pé bùrọ̀dá mi, mo ti ń lọ o, ẹ kú iṣẹ́ ẹ máa yáṣẹ́, èmi ti bá tèmi lọ o. Fíìmù mi bíi 5 sí 6 ló ti kópa nínú rẹ̀. Ó wà nínú Pátádowó, Àṣìyàn Ọba, Alágbára Pósí, Torí Owó, Ẹni a wí fún, Ọba Àgàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dáa sí àwọn èèyàn. Gbogbo àlà ń kẹ́dùn. Títí di wákàtí yìí, màmá Àbẹ̀ní Agbọ́n ṣì wà nínú shock ikú rẹ̀. Màmá No Network náà bara jẹ́ gidigidi. So ikú Quadri ó jẹ́ nǹkan tó mì wá gan-an ní ìdí iṣẹ́ yìí. Síwájú sí i, nínú industry ojú rẹ̀ máa ti rí tó o. Àti pé ojú rẹ̀ máa ti rí tó o. A ti pè wá sí Ìbàdàn rí tí a sì fún un ní 2,000 naira. Mo ti pè é lọ Ṣàárẹ́ ní Kwara State lókè Ọdẹ tí mo sì fún un ní 7,000 naira nígbà yẹn. Bí ó ṣe wá lórúkọ tó, kò kóyàn àwa tá a ràn lọ́wọ́ kéré. Wọ́n ní Quadri fúnra rẹ̀ máa ń sọ pé tí kò bá jẹ́ àwọn tó ń gbé òun jáde láyé ìgbà tí wọ́n máa ń ya 1 disc, níbo ni òun ìbá wà
báyìí. Olóògbé Sisi Quadri jẹ́ ojú tí àwọn onítìátà fi máa ń polówó tí wọ́n sì tún máa tún fi ń ta fíìmù hàn ní ìgbà kan látàrí ipa tó ń kó nínú àwọn fíìmù yẹn. Ìròyìn jẹ́ kó yé wa wípé Sisi Quadri ní bàbá tó ń ta pákó ní sawmill ní ìlú Ìwó. Ó bí ọmọ kan nígbà tó wà ní ilé ìwé, kò sì ní aya nínú ilé rẹ̀ títí tí ó fi jáde láyé. Ní bí oṣù díẹ̀ sẹ́yìn, ó rìnrìn àjò lọ sí Dubai, ṣùgbọ́n láàárín oṣù kan sígbà tí a wà nínú rẹ̀ yìí, ó yẹ kó lọ sí USA, léyìí tí páálí àti gbogbo ohun tí ó nílò láti fi rìnrìn àjò náà ti wà ní kalẹ̀, àmọ́ ikú ti dènà ìrìn àjò náà. Wọ́n tún tẹ̀síwájú sí i pé Sisi Quadri jẹ́ àmbásádọ̀ fún ilé-iṣẹ́ kan tó ń ta ilẹ̀. Ó ní ilé ara rẹ̀, ó sì tún ní mọ́tò ayọ́kẹ́lẹ́ tiẹ̀. Gbogbo wọ̀nyí àti àwọn ohun mìíràn ni wọ́n sọ ní dáadáa tí wọ́n ṣe lálàyé fún ikọ̀ ìròyìn lórí ikú Sisi Quadri. Kí ọba Elédùà tu bàbá rẹ̀, àwọn ọmọ rẹ̀ àti ẹgbẹ́ òṣèré tíátà lápapọ̀ nínú, kí ó má sì jẹ́ kí a fi ikú ṣàgbà àwọn òbí wa. Ìròyìn ọ̀hún ò ní jù báyìí lọ. Agnes Olúwatósìn ló ń jábọ̀ ìròyìn náà láti ìkànnì Jígí Alára. sọkọ yín pé ẹ lọ́kọ ọkọ lélẹ̀ wọ́n fi ń kọ̀bẹ̀ ni wọ́n ti yà mí di ọkọ yín kí ló dé gangan tó ń fẹ́ ru yín gan kọ́ lọ fọ́bọ̀ gan sí òsàn ẹ̀yin náà ẹ̀wọ̀ ọkọ yín ṣe rí òbí ẹ̀ sọwọ́ pọ́npọ́n bí ẹ̀ tán gún yẹn ta ẹ̀wọ̀ ọkọ yín tẹ̀bílì kíláàsì pé ń dá fa ẹ̀ wò bí ń ṣe wọ́n wá dé fìlà bí ẹ̀ tẹ́ mọ́ ta kókó pọn mọ́ láti rìnrìn káàkiri ṣé fìlà ilé ìjọ ti fìlà yíbo wọn ọjọ́ yíbo wọn ọjà Hausa wọn ọjọ́ kankan wà lélẹ́ gèdè lídè mẹ́ta ẹ̀ wò bí ń ṣe wáyé dáadáa bí ń ṣe wá gbọ́jọ bí ìdọ̀tí ojú àgbàrá èyí sì fẹ́ mọ́ bú àgbàrá tó kó ní jẹ́jí mọ́ kọ́lọ́ wọn dárí ẹ̀ṣẹ̀ mi jìn mí kó fi gbèsè tó bá ti kó fi yá ọkọ yín wọn mọ́ mú yòókù lọ tó fẹ́ pẹ́ lọ́kọ gidi ni imú wọn tó fẹ́ bí ìdí báyìí inú òsì ni mọ́ bí sùpé mi jẹ́ nìkan sì ń gbọ́dọ̀ bú yàn wọn apọnjú ẹni lẹ́wọ̀ apọnjú ilóṣùn ara alẹ́ sà ẹ dákun bo ní wá dáa sí ọpọlọ òsì lẹ́yìn àbí kẹ̀kẹ́ mọ́rúwá ẹ wò bí ẹ ṣe wá rí ntí òye mi ni wọ́n wò bí tú sí. Sisi Quadri ọkọ mi náà lẹ ń sọ̀rọ̀ sí báyìí ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ sílẹ̀ kí ló lè tó yẹn kí la sọ kí la gbé kí la jù náà. ẹ lè yọ bàtà kẹ́ fi gbá lórí tẹ́yìn náà ń wòra dáadáa tẹ́ wá pa gèlè pọ̀ ẹ wo gèlè bí ajọgbá alábòsí gèlè rẹ̀ bí ẹ ti ń rojọ́ yà kirikiri àsàlàtú ẹ ǹlẹ́ o òbí ẹ ṣe wá ń wò tí ẹni sanwó nọ́mbà tí ó lóun ọ̀rá yìí òbí ẹ ṣe ní nǹkan kúnnú ẹ̀wù ẹ wá lọ fi gèlè ta pampọ́n fi ránṣọ nọ́ọ̀sì fún yẹn náà wá kónú rẹ̀ ẹ dákun kí lẹ kó sínú.